wa tó ní gbogbo ta ni láti wà pẹ̀lú bàbá wa Àgbàkin Báṣọ̀run Àgbàkin gbogbo ilẹ̀ Yorùbá olóyè Muraina Waheed Ọlánsílé Àlẹ́ṣágà àwọn náà ní ọ̀dọ́ la tó wà nínú àfihàn náà la wà bàbá ní ẹnu ọjọ́ mẹ́ta àwọn ọ̀rọ̀ kan lọ nígbò tó ní ṣe pẹ̀lú ọba aládé kan nílẹ̀ Yorùbá kábíyèsí ti Ìpótúmọ́dù ìròyìn náà gbọ́ rápẹ́ pé bàbá wọn náà bá wà ní àhámọ́ àwọn òyìnbó pé wọ́n lu jìbìtì owó COVID-19 tó wáyé nígbà kan wọ́n jẹ́ ní láti bí ọdún kan náà ni bàbá ti kú láàfin bí kò sẹ́ni tí kábíyèsí wọlé sí gẹ́gẹ́ bí Báṣọ̀run Àgbàkin tó gbólẹ̀ Yorùbá irú nǹkan báyìí kí ló ní í ṣe pẹ̀lú ilẹ̀ Yorùbá ìjọ ní àbùkù tàbí ẹ̀rẹ̀ kan tó ta sílẹ̀ Yorùbá àìpójú ògbọ́n lẹ́yìn fi wò gẹ́gẹ́ bí Báṣọ̀run Àgbàkin tó gbólẹ̀ Yorùbá. Oyè tí mo kọ́kọ́ jẹ ní máa kọ́kọ́ sọ iṣẹ́ tó ń ṣe Àgbàkin ó dàbí àmì ní Abẹ́òkúta Ẹ̀gbá wọ́n ní Àgbàkin asélẹ̀kùn mọ́tẹ̀ ìyẹn ni pé Àgbàkin ló máa kọ́kọ́ dúró gẹ́gẹ́ bí pé kí ló fẹ́ wá ṣe òun ní agbẹnusọ fún ọba pé ẹni tó ń bọ̀ yẹn kò gbọdọ̀ wọlé ẹni tó ń bọ̀ yẹn ẹ jẹ́ kó wọlé Àgbàkin ni Báṣọ̀run bí ipò kẹta ló wà sọ́ba tí ọba bá lọ bì kan bí ipò kejì pàápàá ló wà sọ́ba tí ọba ò bá sí nílé Báṣọ̀run lágbára tó bá gbọ́n tó dẹ̀ lè darí ìlú láti lè darí di ọba torí gbogbo ọ̀rọ̀ tá a fẹ́ sọ tí a ò rí mọ́lẹ̀ kò yẹ ká bá wọn sọ Bíbélì ní ẹ wádìí ohun gbogbo dájú kí ẹ sì di èyí tí ó ń ṣòtítọ́ mú Àlùkáwàní náà ó sọ bẹ́ẹ̀ náà ni ohun Ifá náà sọ ṣùgbọ́n lọ́wọ́ má jẹ́ ká ju ẹni tó ń wà ọba Ìpótúmọ́dù ohun tí wọ́n rí nínú ìwé àti pépà náà ń sọ àwọn èèyàn wa tó wà lọ́hùn tabarí èèyàn bíi méjì mẹ́ta tó fọwọ́ sí pé òun rí wọn nínú àràmẹ́yìn kò lè mí lè gbàgbọ́ pé tòótọ́ náà mú wọn lẹ̀. sọ̀rọ̀ yóò gbàgbọ́ pé tòótọ́ bí kábíyèsí wà láàmú. alẹ́ tí ò bá ṣojú ẹni lẹ́ òkúkú ẹ̀ ṣòro rìn wọn à ń gbọ́ ni mi ò gbàgbọ́ o torí nǹkan téèyàn ò bá rí mọ́lẹ̀ ó ṣòro sọ ṣùgbọ́n nílẹ̀ Yorùbá ó ti wọ́pọ̀ láti máa wá ṣubú àwọn aṣíwájú àwọn ọba wa tàbí àwọn aṣíwájú àwọn èèyàn wa nílẹ̀ Yorùbá